Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Tẹ́mi ẹ káàbọ̀ padà lọ́sẹ̀ tuntun yìí, àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn òpin ọ̀sẹ̀ ìyẹn lórí ètò ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A kú oríire. Àkójọpọ̀ ìròyìn náà ni ó tún dé sí ojúwòran yìí àti sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Kásùn Kàjí tẹlifíṣàn, níbi tá a ti máa mú àwọn ìròyìn lórí bó ṣe ń lọ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà àti káàkiri àgbáláyé, tá a máa ṣàkójọpọ̀ gbogbo ẹ̀ tá a sì máa mú wá sí etí ìgbọ̀yìn nílé iṣẹ́ Kásùn Kàjí tẹlifíṣàn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹja àtijọ́ máa ká lọ lọ́sẹ̀ yìí. Níbo ní ti kọ́ mú ròyìn ọ̀hún o, níbo ní ti kọ́ tẹkọ̀ létí lọ́jọ́ tòní, níbo ní ti bẹ̀rẹ̀. Ẹ ti máa gbọ́ wípé ìdùnnú ti ṣubú láyọ̀ fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìkéde látàrí bí gómìnà Adémọ́lá Adélékè ti jáwé olúborí tó sì wọlé ní wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà fún sáà ẹ̀kejì. Àpòrìrè tán kí wọ́n ní ìròyìn eléyìí tó jẹ́ kókó eléyìí tí mo mú wá ń bẹ̀ ọ́. Ẹ ti máa gbọ́ wípé kéde wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ńkọ́ náà ni wọ́n ti gbé aago hàn tí wọ́n sì ń kí gómìnà Adémọ́lá Adélékè kú àṣeyọrí ti ètò ìdìbò ilé tó ṣàwáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu pé ó fi hàn wípé ìjọba warawa ńkọ́ ó ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti wípé ó fi irú ìgbàgbọ́ eléyìí táwọn èèyàn ní nínú gómìnà Adémọ́lá Adélékè ọ̀hún kọ ètò ìdìbò ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun kọ ó fi irú ìgbàgbọ́ tí àwọn èèyàn ní sí gómìnà. Ó wá fi àsìkò náà ya ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ló ń fàsìkò náà gbàdúrà fún ààrẹ gómìnà Adémọ́lá Adélékè wípé àṣeyọrí báyìí náà ni yóò ṣe lẹ́nu iṣẹ́ lẹ́yìn sáà kejì rẹ̀ yìí tó sì fi àkókò náà rọ̀ wípé kó mọ̀ bí ó ti mú kí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́ bí ó ti kó wọn mọ́ra tí ó sì kó wọn jọpọ̀ tó jẹ́ wípé fún ìdàgbàsókè àti tẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà kọ́ náà ni gbogbo èèyàn wà fún láìro àbí fi ti ẹgbẹ́ kan tí mo ní mo dìbò fún ṣe àbí àwọn kan ni mo tẹ̀lé àwọn kọ̀ọ̀kan ni mo tẹ̀lé wípé ẹ wò ó kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ṣe wọn ṣera wọn lóṣùṣù ọwọ́ náà báyìí ló ṣe kókó tó sì jẹ wọn lógún. Gómìnà Adémọ́lá Adélékè wá rí pé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ò ní jáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kulẹ̀ ẹgbàgbọ́n tí wọ́n ní nínú òun tí wọ́n fi òun sórí ipò òun lẹ́ẹ̀kejì kan pé tó òun ò rí wípé òun ṣe iṣẹ́ òun dójú àmì, kódà òun ó tún ṣe ju bí wọ́n ti rò sóhun lọ látàrí bẹ́ẹ̀ nǹkan òun fi ń dá wọn lójú pé sáà kejì tó òun wọlé lọ yìí pé òun ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ti pè mí sórí aago wọ́n sì ti kí mi kú oríire, àmọ́ ṣá o ṣe rí ọ̀gbẹ́ni Oyèbámíjì yẹn Bọ́lá Oyèbámíjì tí ń díje dupò ọ̀hún bákan náà lábẹ́ ẹgbẹ́ àsíá APC ló pé kódà wọn ò tí ì pè mí títí di àkókò yìí tí mo sì ń retí ìpè wọn. Ẹ ti máa rí láwọn ojú ìpele iṣẹ́ ìròyìn gbogbo wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan báyìí látọ̀rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Èkìtì àtàwọn bẹ́ẹ̀ mìíràn kan náà ti bẹ̀rẹ̀ sí ní kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ya gómìnà Adémọ́lá Adélékè ọ̀hún kan náà ti bẹ̀rẹ̀ sí ní kí
kú oríire ti sáà ẹ̀kejì rẹ̀. tó ẹ̀yin tèmi ẹ̀wò ẹ̀jẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló gba gbogbo ẹ̀rọ ayélujára kan. Kí ló ń tí tún mú wá jẹ́ ń bọ́ sí ojú òpó ìròyìn kejì kí ló ń tí mo mú wá òun. Àdéhùn ni àdéhùn jẹ́ òkúta ló sọ bẹ́ẹ̀. Mínísítà eléyìí tó rí sọ̀rọ̀ ọkọ̀ ojú òfurufú ìyẹn Festus Keyamo mà ló sọ bẹ́ẹ̀ sí gómìnà Adémọ́lá Adélékè pé wò ó ti wọlé sí ipò ọ̀hún tán ni àmọ́ ó ní mo láìkì rẹ̀ mo fẹ́ràn rẹ̀ pọ̀ nítorí pé kẹ́ni ìwọ náà pa àdéhùn mọ́ náà ló mú káwọn èèyàn mọ̀ sọ lórí ayélujára pé kí á ní àdéhùn tí ń bẹ̀rẹ̀ àdéhùn ráwọ̀ ní ẹ̀ǹbẹ̀lẹ̀ pé ó ń bẹ̀rẹ̀ láàrin méjèèjì kí lohun tó ṣẹlẹ̀ gan ẹ̀jẹ̀ túṣu désàlẹ̀ kòkò. Mínísítà fọ́rọ̀ ojú òfurufú àti ìdàgbàsókè rẹ̀ ọ̀gbẹ́ni Festus Keyamo mà ní ó gbóríyìn fún gómìnà Adémọ́lá Adélékè fún bí ó ti dúró gbìdí sẹ́yìn ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tó sì ń fòǹtẹ̀ lò láwùjọ ní ojú gbogbo ènìyàn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni afàkalẹ̀ náà ni adúró sẹ́yìn rẹ̀ gbìdí fún ti ètò ìdìbò ààrẹ lẹ́yìn tí ó wáyé lọ́dún 2027 lẹ́yìn ló mú kí ọ̀gbẹ́ni Festus Keyamo kan máa gbóríyìn fún gómìnà Adémọ́lá Adélékè fún bó ti dúró sí lórí ọ̀rọ̀ rẹ̀ ṣe kú mọ̀ pé lásìkò ìpolongo òbò nípínlẹ̀ Ọ̀ṣun náà ni gómìnà Adémọ́lá Adélékè nǹkan ti mẹ́nubà wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu báyìí ńlò òun bẹ lẹ́yìn rẹ̀ ńlò òun fọ̀ǹtẹ̀lù ńlò òun fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò ọdún 2027 tó sì jẹ́ wípé lásìkò tí gómìnà náà fi ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ léde ìyẹn lẹ́yìn tó fi ìdí oyè Bámijì àti Sàlámù jọlẹ̀ nínú ètò ìdìbò ilé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun kan lásìkò náà ló fi àkókò náà túbọ̀ fi jẹ́jẹ́ wípé gbídí báyìí lòun ṣì ń bẹ̀ lẹ́yìn ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu torí pé òun ni yóò ṣe lọ́dún 2027 ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tẹ̀ rí pé ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó sì di dandan báyìí kó mú gbárùkù tí látàrí bẹ́ẹ̀ nǹkan ẹ̀yìn rẹ̀ báyìí ìní òun bẹ̀ ìyẹn nínú ètò ìdìbò ààrẹ tí ó wáyé lọ́dún 2027. Eléyìí ló mú kí ọ̀gbẹ́ni Keyamo máa pe ọkù ṣẹ́jàre tó sì ń gbóṣùbà káre fún wípé ọmọ kan ni ọ́ ẹ̀yà máa sọ̀rọ̀ ẹ̀ sì mọ dúró ti ọ̀rọ̀ ọ̀hún o tó bá ṣẹlẹ̀ mí nǹkan pé lásìkò tó tẹ̀ ti jẹ́ wípé ó ti wọlé sí ipò ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà ó lè torí bẹ́ẹ̀ nǹkan kó yí ọ̀rọ̀ rẹ̀ dànù pé òun ò wí bẹ́ẹ̀ mọ́ pé àmọ́ ó ti fi hàn wípé ẹni òótọ́ ẹni iyì ẹni tí sì sọ̀rọ̀ tí ń dúró ti ọ̀rọ̀ rẹ̀ tó sì ṣe ohun tó bá wí náà ni gómìnà Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe. ẹ wo ẹ̀yin tèmi ẹ má jẹ pẹ́ńbẹ̀ kí lóhun tí mo tún mú wá o lórí ọ̀rọ̀ ìdìbò yìí náà ló sì ń jà ràìnràìn káàkiri ẹ̀rọ ayélujára èwo ni mo tún rí mú bẹ́ẹ̀ o kódà lójú òpó Daily Trust mo tún ṣàlábàápàdé lẹ́yìn kí lóhun tí mo bá ń bẹ̀ ọ̀gbẹ́ni Àtíkù ẹ ti máa gbọ́ tó náà jẹ́ olùdíje fún ipò ààrẹ ẹ̀yẹn fún ètò ìdìbò ààrẹ tí ó wáyé lọ́dún 2027 tó ń ti àwọn akọ̀wé inú ẹgbẹ́ òṣèlú PDP àwọn méjèèjì máa panupọ̀ mọ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣoṣo kí lóhun tí wọ́n sọ wọ́n ní kódà ṣe lóhun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ó ti fi hàn gbangba wípé àwọn èèyàn ṣetán láti dìbò yan APC kúrò lórí ipò tí wọn yóò sì ṣe bẹ́ẹ̀ ìyẹn lásìkò ètò ìdìbò ààrẹ tí yóò tún wáyé ní ọdún 2027 wọ́n ní eléyìí bíi késekése lárí o wípé kásákásá rẹ̀ nǹkan ń bọ̀ lọ́dún 2027 ajá túṣu désàlẹ̀ kòkò fún yín o ọ̀gbẹ́ni Àtíkù tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ àsíá ADC àti akọ̀wé láti ẹgbẹ́ ìṣèlú PDP ti pé késekése báyìí ńlá sì fojú rí kàsàkàsà ń bọ̀ àti wípé o ṣe rí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé ò ti fi hàn gbangba wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣetán àti dìbò yan APC kúrò lórí
ipò lọ́dún 2027. Nínú àtẹ̀jáde táwọn méjèèjì fi léde lọ́tọ̀ọ̀tọ̀ lójú òpó wọn, Àtíkù fi ìdùnnú rẹ̀ hàn lórí báwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kan ti tú lógúnlógún tí wọ́n tú lọ́gọ̀lọ́gọ̀ tí wọ́n fi ti bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yẹn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì fi bí wọ́n ti ń dúnkokò tí wọ́n sì ń halẹ̀ lásìkò ìpolongo ìbò gbogbo tí wọ́n fi ṣe tí wọ́n sì rí wípé àwọn ṣe ohun tó tọ́ àwọn ṣe ohun tó yẹ tí wọ́n sì tẹ̀ka dìbò yan ẹni tí ó hù wọ́n. Ó ní àpẹẹrẹ lélẹ́yìí jẹ́ fún ohun tí yóò ṣẹlẹ̀ nínú ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́dún 2027. Ó ló fi hàn wípé àwọn èèyàn ti ṣetán láti dìbò yan APC kúrò lórí ipò. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni akọ̀wé fẹ́gbẹ́ òṣèlú PDP ọ̀gbẹ́ni Kabiru Tanimu pé ìdìbò Ọ̀ṣun ti fi hàn ohun tí ó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé dandan báyìí tipátipá ló ti kúkú lágídí báyìí ló hàn gbangba sí gbogbo ènìyàn wípé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ni APC rí wípé àwọn gbọ́dọ̀ gbà ní dandan. Ó ní àmọ́ ṣe ni láàánú wípé kò já mọ́ wọn lọ́wọ́ látàrí bí wọ́n ti ń dúnkokò látàrí bí wọ́n ti ń halẹ̀ máwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí bí wọ́n ti ń ṣonírúurú tí wọ́n sì ń dá ọ̀pọ̀lọpọ̀ gbọ́ àrékérekè lásìkò ìpolongo ìbò àti bí wọ́n ti ń pa àwọn èèyàn bí àwọn èèyàn ti sátìmọ́lé àti bí wọ́n ti tún ẹ̀yà àjọ EFCC fúnra rẹ̀ nǹkan ti gbẹ́sẹ̀ lé ètò ìṣúná àwọn ìjọba ìpínlẹ̀ náà gbogbo ẹ̀ nǹkan ni wọ́n pe ó fi hàn bí ẹgbẹ́ òṣèlú APC nǹkan ti fẹ́ gba ipò gómìnà ọ̀hún ní tipátipá padà àmọ́ tó jẹ́ pé ó ṣe ní láàánú wípé kò já mọ́ wọn lọ́wọ́ náà ló wá mú kí wọ́n mọ̀ pé tán èyí ti fi hàn wípé kẹsẹ̀kẹsẹ̀ la ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ó kàṣàkàṣà ń bọ̀ lọ́dún 2027. àwọn afi àkókò náà rà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kò ìtọ́síbẹ̀ ẹ̀yẹ ìyẹn o má torí pé ẹ ti dìbò yan APC kúrò nípò lórí nípínlẹ̀ Ọ̀ṣun kẹwàá torí bẹ́ẹ̀ kẹ lọ fìdí rẹ̀ wípé àsìkò rẹ̀ o tá a sọ ṣòkòtò wa o àsìkò rẹ̀ tá a lọ túnra mọ́ torí pé kíni bẹ́ẹ̀ bá rò wípé APC nǹkan wọ́n lọ fìdí rẹ̀ mi pé ẹ̀mọ̀ ti ṣí o pé torí bẹ́ẹ̀ nǹkan ẹ̀yin ọmọ ilẹ̀-èdè Nàìjíríà ẹ wà ní ìgbáradì sílẹ̀ ẹ wà ní ìmúra sílẹ̀ yẹ fún ètò ìdìbò ààrẹ eléyìí tí ó wáyé ní ọdún 2027 kẹ́sì rí wípé a ṣe ohun tó tọ́. tó ẹ̀yin tèmi tí mo tún wá fún yín ní ọjọ́ títò ní rẹ̀ o kò ní jù báyìí lọ fún àkókò yìí náà títí dìgbà mìíràn tí màtí yóò ti jọ mọ́ pàdé lábala àkójọpọ̀ ìròyìn lórí ohun tó ń ṣẹlẹ̀ lẹ́ka àgbo àwọn òṣèré tíátà àwọn gbajúmọ̀ nílùú títí dìgbà náà ayọ̀ báyìí náà ni èmi àti yóò ti jọ fojú kan ní ara orúkọ tèmi ò yí padà Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mò ń jẹ́ ó dìgbà.